Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko. Ẹ ṣé o. Ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá. Ẹ̀yin tí lójoojúmọ́ lẹ ń làkàkà pé kí ìran Yorùbá kó ní àlàáfíà, pé kí ìran Yorùbá kó bọ́ sí ipò tí Ọlọ́run dá wa sí, kí àwa náà ká lè rí ògo wa lò. Ìrìn àjò wa lénìí sí ọ̀dọ̀ bàbá wa tí ń wo àwòrán wọn bẹ́ẹ̀ òdú ni wọ́n ń ṣàìmọ̀ fólóko. Tá bá ń sọ nípa àwọn bàbá tó ṣe fi yangàn, bàbá yìí jẹ́ kan nínú wọn. Kò síbi tí ọmọ Yorùbá bá wà, tá bá tó jẹ́ pé ọ̀rọ̀ ìjàngbara ilẹ̀ Yorùbá là ń sọ ń bẹ̀, bá bàbá wa ń bẹ̀. So làwa ọmọ wọn láti ìlú Èkìtì ní èní ọjọ́ 4 oṣù kọkànlá 2021 la bá gbéra pé ká wá bá bàbá wa, ká kí wọn, ká sọ fún wọn pé wọ́n ṣe wọ́n kó àtìlẹ́yìn Yorùbá, pé gbogbo ọmọ Yorùbá nílé lóko ní pé ká dúpẹ́ lọ́wọ́ wọn pé a ní fojú sunkún wọn o, wọn ò pẹ́ fún wa o. Ipò aṣíwájú tọ́lọ́run fi wọ́n sí pé wọn ò ní sọnù ń bẹ̀ o. Iṣẹ́ tọ́lọ́run dẹ̀ gbélé wọn lọ́wọ́, torí ọ̀pọ̀ ènìyàn lọ́lọ́run náà níṣẹ́, kì í dẹ̀ ṣe gbogbo àwọn tọ́lọ́run náà níṣẹ́ ló jẹ́ iṣẹ́ yẹn, ṣùgbọ́n nítorí pé Ọlọ́run rán ẹ̀yin níṣẹ́ sá pé ẹ̀dẹ̀ ń jẹ́ iṣẹ́ náà fún ìran Yorùbá. Nígbà tá a dé bíbà yìí, àwa wo àwòkọ́ṣe pé ìrìn tí bàbá wa rìn káàkiri lérí Yorùbá léni Yorùbá lọ́la, kì í ṣe pé ibi ló ń pa bàbá, kì í dẹ̀ ṣe pé owó ni bàbá ń wá kiri, ṣùgbọ́n bàbá ń wá ìtura fún ìran Yorùbá. Pé nígbà táwọn bá dàgbà táwọn bá lọ, torí pé mo ṣe wojú ẹ̀ wọ́n á lò tó 200 years kan tó lọ, pé nígbà tí bàbá bá lọ tán ká má bàa fi ìran Yorùbá máa pa ìtàn ni bàbá fi dìde. Bàbá ipò yín ò ní ṣòfò nínú Yorùbá. Àwa bá bàbá wa lé ní ẹ ti rí àwọn dádìsì akọgun Yorùbá, akọgun Oòduà, irun mọ́lẹ̀ tí ń jẹ́ pàkálà, òun lẹ̀ wò lẹ́gbẹ̀ẹ́ bàbá yẹn. Àfá wa lélẹ̀ apọ̀ díẹ̀ láti Èkìtì tá a wá, làwa bá bàbá wa lé ní pé bàbá níbi tí ọ̀rọ̀ Yorùbá dé yìí, kí bàbá kọ́kọ́ dárúkọ wọn fún, lóòótọ́ wọ́n ti mọ̀ yín, àwọn ọmọ yín ti mọ̀ yín, ṣùgbọ́n kẹ́ kọ́kọ́ dá orúkọ yín fún àwọn ọmọ yín kán lè mọ̀ pé lóòótọ́ kì í ṣe recording video, pé live ni làwa bá yín ní pálásì tí Ọlọ́run jogún fún yín ní ilẹ̀ bàbá yín ní Ìlọrin. Orúkọ yín dábìdábì. Orúkọ mi ni Sheikh Abdulrahim Aduaniba, Chief Imam Yorùbá of Ìlọrin Yorùbá Land, African Muslim leader. Ìlú Ìlọrin la wà yìí, òní ni Thursday 4 2021 November. Ẹ ṣé gan bàbá wa. Lẹ́ẹ̀kan sí àwọn ọmọ Yorùbá ní kí n máa dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ní fàìsàn ló gbà, ẹ̀ ní fàìsàn ló gbà. Wọ́n ní kí n máa sọ fún mi pé gbogbo ìṣẹ̀dá Yorùbá, gbogbo ọmọ Yorùbá tẹ́ ẹ̀ dìde fún, tẹ́ ẹ̀ ń sá sókè tẹ́ ẹ̀ ń sá sódò pé ká lè ní ìtura, pé ìṣẹ̀dá wọn máa súre sínú ayé yìí. Ẹ̀ ní fojú sunkún ọmọ o, ẹ̀ ní fojú sunkún ọmọ o. Bàbá níbi tọ̀rọ̀ Yorùbá dé kí lọ́nà àbáyọ. Ṣe rí ní ṣókí ní òòtá ní kọ̀rọ̀ mọ́, ò ní pé ọ̀rẹ́ ká máa dààmúlẹ̀ Yorùbá, ní pé a ní international backup dáadáa. Kọ́kọ́dà tó bá ya àwọn tá ń dààmú wa yìí, wọ́n ní international backup. Torí pé Saudi Arabia lónìí, country tó jẹ́ àwọn Arab country, wọ́n lọ bí 43 or 44. Táwọn Arab gẹ́gẹ́ bí àwọn Iraq, Iran, Tunisia, Egypt, Libya, Saudi Arabia, Kuwait, Pakistan, wọ́n pọ̀ bẹ́ẹ̀, Afghanistan. Àwọn Arab yìí, àwọn tó jẹ́ àwọn ẹ̀yà wa táàjọ ń gbé papọ̀ ní Nàìjíríà tí ń ṣe ẹ̀yà Fúlàní, wọ́n ń ro ẹjọ́ wa fún wọn pé ẹlẹ́bọ ni ìran Yorùbá. So tí ọ̀rọ̀ Yorùbá nation bá ń lọ, táwọn ilẹ̀ Arab bá ń wò wá, àwọn máa wò wá wò pé ẹlẹ́bọ ni wá. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwa tá a jẹ́ Kristẹni ní ilẹ̀ Yorùbá, àwọn Fúlàní náà tó ń ro ẹjọ́ wa lọ sí Israel wípé ẹlẹ́bọ mọ̀ níwọ̀n ẹ̀rọ màdá wọn lóhùn, but àwa ronú pé kí làwọn ọ̀nà wọlé ṣe àbáyọ wípé ìran tó colonize Nàìjíríà tán pè ní Queen Elizabeth of England náwọn British, ọmọ ìyá kan ni wọn, adé ni wọn ń lò sórí, Queen Elizabeth of England aládé ni. Ìran Saudi Arabia tàti jáde, King Saudi Arabia àwọn pé aládé ni, aládé làwa náà. So àwọn mẹ́rẹ̀ẹ̀tẹ̀ta yìí ṣe aládé ni wá, àwọn ará France náà aládé ni wá. Láti wá ṣe the only Yorùbá, the Book of Oòduà tí ẹ̀ ń wò yìí. Ìwé tẹ́ ń wò yìí ṣe 1200 pages ni. So a ṣe ní
So the book of Oòduà ni, so the only Yorùbá, the book of Oòduà 1,200 pages ni. So a ṣe ní èdè France, a ṣe ní èdè English, a ṣe ní èdè Arabic, a ṣe ní èdè Yorùbá, so that gbogbo àwọn tó bá jẹ́ ọmọ Saudi Arabia wọ́n máa rí ìran Yorùbá lẹ́ni tẹ́ pé wọ́n ní ẹ̀kọ́, wọ́n ní ìmọ̀, wọn ò ní máa fojú tí àwọn ọ̀tá ilẹ̀ wa Nàìjíríà ń fojú wá rí pé àìṣe ẹlẹ́sìn. So àwọn tó sì jẹ́ àwọn ìran Israeli bí tí Jesus Christ ti jáde, wọ́n máa rí wá pé àṣà àwọn Kristẹni pọ̀ nílẹ̀ Yorùbá, torí pé rìpọ́ọ̀tù tá ń kọ sí ọ̀hún àti Saudi Arabia ni pé ìran Yorùbá tó bá ti gba Yorùbá lè ṣàtán, wọ́n sọ gbogbo ìran Yorùbá di ẹlẹ́bọ. So ní òní jẹ́ ká ní international support, but táwọn náà bá ti kà á, wọ́n mọ̀ pé ìran Saudi Arabia pẹ̀lú àwọn British àti France àti United Nations l'Amẹ́ríkà àti ìran Yorùbá ọmọ ìyá kan náà ni wá, àṣírí kìíní yóò tù. So bàbá ọ̀nà tá à ń lọ òjìnà, ọ̀nà bí tá à ń yà lọ́pọ̀, so ọ̀nà kan ṣoṣo tí a lè fi gbàrà wálẹ̀ nítorí pé international backup wa ó kéré, torí pé sì tí àwọn Fúlàní bá lọ sí Saudi Arabia, wọ́n welcome ọba Saudi Arabia, ọba Sokoto, wọ́n welcome ju Ọọ̀ni Aláàfin Ọ̀yọ́ lọ. Lóòótọ́ Muslim ní Aláàfin Ọ̀yọ́, Muslim náà sì ní ọba Sokoto, but ọ̀nà tí wọ́n fi gbà welcome ọba Sokoto ni pé wọ́n lè olórí Mùsùlùmí. Ṣé ọba Aláàfin Ọ̀yọ́ sí olórí Kìrìsìtẹ́nì ni àbí olórí Kìrìsìtẹ́nì? Bí Muslim lòun náà, but nǹkan tó ti kọ́ ń pa wọn wípé ẹlẹ́bọ ni wọ́n. Ṣé ẹ mọ̀dá wọn lọ, but tó bá ka the book of Oòduà yìí, wọ́n ó rí pé àṣẹ ọmọ ìyá kan làwa. Àwọn Fúlàní gan èé ṣe ẹ̀yà wọn, wọ́n èé ṣe ìran wọn. Àwa Yorùbá pẹ̀lú ọba Saudi àtọba ọmọ ìyá kan ni wa. So tí gbogbo so a fẹ́ pe ọmọ Yorùbá dúró pé ọ̀nà di ó léwe, tá a bá kàn pariwo lẹ́gbẹ̀ẹ́gbà, tá a kàn pariwo káàkiri ayé di Yorùbá dẹsẹ̀ kò lè sí ọ̀nà, torí pé àwọn tá a jọ ń sọ̀rọ̀ pọ̀ yìí wọ́n ọ̀gbẹ́dẹ̀ wa, wọ́n ọ̀gbọ́ Yorùbá nation náà, wọ́n ọ̀gbọ́ nǹkan tá à ń jà fún, bọ̀ tá a bá ka the book of Oòduà, wọ́n á rí èdè wọn ní Arabic, wọ́n á rí pé nǹkan tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ní Nàìjíríà yìí, àṣẹ àwọn Yorùbá wọ́n fìyà jẹ wọ́n ni, torí pé èdè Arabic làwọn gbọ́, wọn ọ̀gbọ́ èdè tiwa tá à ń sọ Yorùbá. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn France, bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àwọn tá a ṣe ní English fáwọn British àti United Nations America. So the book of Oòduà òun ni solution fún wa, tí ọ̀nà àbáyọ tí wọ́n fi rí pé ìyà ń jẹ wá lóòótọ́, so kọ́nà kó kún àmọ́ sí o ṣe jẹ́ mi. Ẹ ṣe gan dáàdi wa, nínú ọ̀rọ̀ tẹ́ sọ ń sí pé ìwé the Holy Yorùbá, the book of Oòduà, pé kìí ṣe pé Yorùbá nìkan lẹ kọ́ sà, èdè mélòó ló wà nílẹ̀ sà? Èdè mẹ́rin ló wà bẹ́ẹ̀, èdè France, èdè English, èdè Arabic àti èdè Yorùbá. Kí ló ń dí ìwé yìí lọ́wọ́ bàbá tí ò fi jáde nígbà tí, torí àwa mọ̀ yìí pé kò sí nǹkan tí Yorùbá ń ṣe tí àábá yìí níwájú ni. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ní ọjọ́ tán rìlíìsì lédèké, àríyìn tẹ̀ ń ṣàdúrà lọ́wọ́, àdẹ̀rí pé ohun gbogbo tẹ̀yìn ṣe ẹ̀yin kò sí pé nígbà tí ènìyàn bá ṣe nǹkan tó ń fi ojú kún. Kí ló ń dí ìwé yìí lọ́wọ́ nígbà tí ẹ̀yin rí pé ọ̀nà àbáyọ tí a lè fi rí ìrànlọ́wọ́ lókèèrè gbà ní, kí ló ń dí ìwé yìí lọ́wọ́ tí ò fi jáde sà? Ṣe rí ìmọ̀ ìdùnnú fún ìran Yorùbá, sòtítì aya lè sáré olóko ẹni tó wọ̀nyí fún un, bí láti bá sì ń pàkúta ẹnu alùbárà ká ti gbọ́, so ẹni ó gbẹ́kọ̀tọ̀ ọgbẹ́ẹ̀dì ẹni ó kó síbẹ̀ ọ̀kan lápá. Ìran Yorùbá alẹ́ ń pa ká máa ṣe ìrànlọ́wọ́ fún ara wa. So ìwé yìí nìsín ẹ̀rí pé bàtàn ṣe rally ní United Nations ní 2014-15, tápẹ́ irú ìwé yìí bá ti jáde gbà òun ni wọ́n tẹ́ńdà fún wọn pé ìta ń jà fún gbogbo ilẹ̀ Yorùbá òun rèé o. So kọ́ gbogbo èèyàn tó ti pa ilẹ̀ Yorùbá, kọ́ gbogbo nǹkan tó ti ṣe fún wa. So òun yóò yìí sí, so nísìn tá a bá fẹ́ pè ìwé yìí nísìn fún Nàìjíríà pẹ̀lú ariwo tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí torí nǹkan tí wọ́n, so 5 million naira ni wọ́n parí rẹ̀. Tá a bá ní 5 million lórí ìsìn á parí ẹ̀ lágbára Ọlọ́run, tí bá sì tí ó sì tẹ gbogbo ọmọ àgbáyé lọ, tí gbogbo àgbáyé ló sì rí i pé àṣé ìyà tí ń jẹ ọmọ Yorùbá ní tí yóò so 5 million naira náà ní owó tí à ń wá tàbí fi parí. Ẹ má bá mi lọ́ọ̀fẹ́, ẹ má bá mi share 5 million naira ló máa gbé ìwé tó sọ nípa orísun Yorùbá, ipò tí Yorùbá wà. Dáde ní Kwara tá a wà yìí, local government mélòó ló wà ní Kwara, mélòó ní ti Yorùbá tó wà mẹ́? Ní Kwara state a ní 16 local government ní Kwara state, but nínú 16 local government yìí Yorùbá ní 12. Nínú local government 16, so mẹ́rin tó kù ìran Nupe, ìran Bàrùbá, ìran Tápà, àwọn náà ni kò sí local government kan tó wà ní Kwara state tí ìran Fúlàní ní, so tí Fúlàní ò ní anything local government kan ní Kwara state lọ́wọ́lọ́wọ́ báyìí, torí pé local government yẹn à ń pè ní Àṣà local government, Mòrò local government, Ìfẹ́lódùn, Ọ̀yún, Ọ̀fà, Èkìtì, Ìsìn, Ìrẹ́pọ̀dùn,
Ìlọrin west, Ìlọrin south, Ìlọrin east ó jẹ́ 12 local government. 4 local government yòókù àwọn àna Nupe àti Bàrùbá àwọn náà ní kò sí local government kan tó wà ní Kwara State tí Fúlàní ní ẹyọ kan bẹ́ẹ̀. So Yorùbá ló ní Kwara State. So láti Kwara State kọ́ àwọn ọba tó sì wà ń bẹ̀ wọ́n jẹ́ 114 ní àwọn ọba aládé tó jẹ́ ti Yorùbá tó wà ń bẹ̀. 114 ní àwọn ọba aládé tó jẹ́ Yorùbá. Àwọn Nupe wọ́n ní ọba mẹ́ta, àwọn Bàrùbá wọ́n ní emir mẹ́rin, àwọn Esu wọ́n ní méjì. So emir Fúlàní ẹyọ kan ṣoṣo ló wà ní ìlú Kwara State. So Fúlàní ẹyọ kan ṣoṣo ló emir tó wà ní Kwara State. Gbogbo àwọn emir yòókù àwọn Tápà ni wọ́n àtàwọn Nupe. So kì í ṣe Fúlàní. So Yorùbá lọ́pọ̀ jù nínú 2.6 million the population Yorùbá tó wà ní ìlú Kwara State. 2.6 million ní Yorùbá tó wà ní Kwara State lọ́wọ́lọ́wọ́ báyìí. Tábà tó wá ń ka ilé kọ̀ọ̀kan tó wá wà ní Ìlọrin. So ilé àwọn Fúlàní tó wà ní Ìlọrin jẹ́ 97 compound ní ilé Fúlàní tó wà ní Ìlọrin. Tábà ń ka ilé agboolé kọ̀ọ̀kan 96 compound. Wọ́n pé 100. Ilé àwọn Gàmbàrí tó wà ní Ìlọrin wọ́n jẹ́ 79 compound. Ilé àwọn Mali àti ìṣe Yorùbá ìṣe Haúsá so àwọn náà jẹ́ 96 compound. But Yorùbá wá ní 6,019 compound ní Ìlọrin. 6,019 compound nílé tó wà ní Ìlọrin. So láti Ìlọrin kọ́ ọwọ́ bẹ̀rẹ̀ láti Jẹ́bà. So Jẹ́bà ńkọ́ ọba aládé ní. Bàbá wọn ti ń béèrè àkáàtì nọ́mbà yín bí báyìí o. Mo ń gbọ́ yín sà, mo ń gbọ́ yín. Bí àárín òun ṣe rí nìyẹn. So tá a bá rí ṣe ìyọ̀rọ̀ bá wa ẹ rí pé nígbà tí July 3 láti ṣe rally gbẹ̀yìn ní Nàìjíríà gbogbo ẹ ti dáadáa ń sìn. But kò sí evidence fún wa tálẹ́ gbé jáde fún ẹgbẹ́ tó àwọn tó jẹ́ international community bíi Saudi Arabia àtàwọn Israel àtàwọn France àtàwọn United Nations wọn ò rí ìgbésẹ̀ ń jà síbí. But tá a bá ní document tá a bá parí fún wọn tá a bá send sọ́dọ̀ wọn àánú orí àti ń jẹ́ ọmọ Yorùbá ṣe káàkà máa pariwo lérí lásán tí ò ní mínì. Bàbá tọrọ dédé oníṣòwò bẹ́ẹ̀ sì wá bá mi nílọrin láti Èkìtì inú mi dùn tó pé bàbá Èkìtì wọn ti ń pariwo láti jọ yìí èèyàn dáadáa ni kò dẹ̀ sí leader tó wà lẹ́kìtì tá a mọ̀ tó ju bàbá Èkìtì lọ torí pé àwọn atọ́kàn pariwo sì ń nígbà náà pé ẹnìkan ẹlẹ́bọ ẹlóògùn kan tó ń pera wọn tó ń ṣe láti ṣùgbọ́n tá à ń ṣe rálì lẹ́kìtì ẹ̀yìn lárí gbàtí èmi àti ọmọ mi Chief Sunday Igboho tá a wá sí Èkìtì bàbá Èkìtì ló gbà wọn lálejò ẹ̀yin lẹ búùkù hòtẹ́ẹ̀lì fún wa gbogbo àtàwọn láti Kwara about 34 ẹ fún wa ní hòtẹ́ẹ̀lì about 500,000 lẹ nọ́mbà yẹn ẹ fún wa ní hòtẹ́ẹ̀lì ṣe ṣe wáyé àjò Èkìtì sí ní the best rally tá a ṣe Èkìtì èrò pọ̀ jù so ó jẹ́ kó yẹ wá ló jẹ́ ká gbà yín lálejò ní Kwara ní pé nílọrin tẹ wá ló pé bàbá Èkìtì ń kọ́ o èèyàn dáadáa ni o so ẹ̀rí kó sí mọ́tò wa gbogbo nǹkan tá a lò lẹ́kìtì so a jẹ yẹn mi ò pé yẹn tẹ mọ́tò yẹn yàgbẹ́ lẹ́kìtì mo jẹ yẹn lé pé àtúwọ́n padà ń mu gàrí torí pé àtàwọn yàgbẹ́ gbogbo àtàwa so Èkìtì ń kọ́ òkò ní bàjẹ́ o Èkìtì sì jẹ́ ìlú kan tó jẹ́ agbára nílẹ̀ Yorùbá ẹ̀rí pé Èkìtì ni ò ní mùnáfìkì èèyàn tẹ bá débi wá ní Ọ̀yẹ́ Èkìtì Ẹ̀fọ̀n Alàyè Èkìtì Ìkọ́gùsì Èkìtì Arámọ̀kọ̀ Èkìtì Èdè Adó Èkìtì gbogbo Èkìtì ní gbogbo Èkìtì ló pé jù ilẹ̀ Yorùbá so ní àlàfi ní Professor Bánjí Akíntóyè kó jẹ́ lídà Yorùbá Èkìtì ló ti wá torí pé Èkìtì kọ́ o wọn kì í jẹ́ ni tí wọ́n máa ń pa irọ́ wọ́n máa ń so òótọ́ ni o so Èkìtì jẹ́ ìlú kan tí ó jẹ́ alágbára ní ilẹ̀ Yorùbá Ọlọ́run ní ba Èkìtì jẹ́ o gbogbo ọ̀dọ́ wa náà lóńdó náà Ọlọ́run ní ba Oǹdó jẹ́ o Ọlọ́run ní ba Ìkálẹ̀ jẹ́ o Ọlọ́run ní ba Ọ̀ṣun jẹ́ o Ọlọ́run ní ba Ìkìrun jẹ́ Ọlọ́run ní ba Òṣogbo jẹ́ Ọlọ́run ní ba Ògbómọ̀ṣọ́ jẹ́ òní ba Ọ̀yọ́ jẹ́ òní ba Ìbàdàn jẹ́ òní ba Ìjẹ̀bú jẹ́ òní ba Ìkálẹ̀ jẹ́ òní ba Ìlàjẹ jẹ́ òní ba Badagry jẹ́ gbogbo ilẹ̀ Yorùbá pátá káàró jẹ́ Kogi State ìlú wa nu àwọn okun ọ̀wọ́rọ̀ ìbònú tó fi dé lọ kọjá ọmọ ìyá wa nu so àtàwọn ìgbómìnà ìbọ̀lọ́ Èkìtì àwọn àtàwọn Kwara gbogbo apáta Ọlọ́run ní bá wa jẹ́ ogun ẹ jẹ́ kí the book of Oòduà Ọ̀yọ́ jáde tó bá ti jáde ẹ rí pé gbogbo àṣírí bàbá mi ẹ fi nọ́mbà yín tẹlifóònù nọ́mbà yín mi ò fẹ́ kó jẹ́ látọwọ́ mi lèmi tí wọ́n máa fún wọn ní fóònù nọ́mbà yín ẹ pe tẹlifóònù nọ́mbà yín ká pè yín ìrànlọ́wọ́ tó bá fẹ́ ṣe fún ìwé yìí èmi nígbàgbọ́ pé ẹni bá náwó sí ìwé yìí tí ìwé yìí jáde ó ṣèrànlọ́wọ́ fún ìran Yorùbá ni because it's one of the way out láti bọ́ nínú ogun fún ìran Yorùbá lẹ́nu ìgbà táwa dé ọ̀dọ̀ bàbá àwọn bàbá mú àwọn ìwé yẹn wọ́n mú jáde fún wa àwa kà á ohun táwa rí bẹ́ẹ̀ lóòótọ́ tá a bá pèsè fún international kò dìgbà tá làágùn ká tó dìde ìrànlọ́wọ́ so mo fẹ́ kí bàbá kó mú nọ́mbà tí àwọn ọmọ yín tó ṣetán láti ràn wọ́n ìwé yìí lọ́wọ́ kì í ṣe ẹ̀yin náà fẹ́ ràn lọ́wọ́ ìwé yìí fún àwọn tó fẹ́ ràn Yorùbá lọ́wọ́ láti bọ́ nínú ogun ẹ pè nọ́mbà yín sàtán lè pè yín tí dáàrẹ́ tó máa wọlé. àtọ tẹ bá ní kí n fún gbogbo olùbá fún wọn torí sẹmọ. kò sí kankan kan láti. 080 34 45 73
21 ẹ tún bá wa pè lẹ́ẹ̀kan sí bàbá mi. 080 34 45 73 21. ẹ ṣe Bó ṣe jẹ́ náà nù. bàbá mo tún fẹ́ dára fọ̀rọ̀ kan lọ ní kíkà tó máa lọ pé ìfọ̀kànbalẹ̀ wo lẹ lè fún gbogbo ọmọ Yorùbá lórí Sunday Igboho. Àwọn tó wà ní kómà àwọn tó torí ẹ̀ tó sọ pé wọn ò rórun sùn wọn ò rórun táwa bá ń sọ fún wọn pé kò sí wàhálà pé ìrọ̀rùn lọ́lọ́run máa ṣe ṣùgbọ́n ẹ̀yin àgbàlẹ̀ ní ẹnu ẹ̀yin àgbà lóbi tí ń gbó abẹ́kẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọmọ yín Sunday Igboho. Kò sí ìkẹjú ó ṣe Chief Sunday Igboho ẹ rí i pé Chief Sunday Igboho Ọlọ́run ti kẹ́ ẹ kò ti lówó kè pé bóyá tálíkà Ọlọ́run ṣàánú ẹ̀ bọ̀ tó fi ẹ̀mí ẹ̀ kalẹ̀ fún ọ̀ràn Yorùbá. Ó dẹ̀ sọ fúnjọ́ tó sọ̀rọ̀ yìí wípé tẹ́mi òun bá bọ́ àmọ́lẹ́mi rò ní bọ́ ọ̀rọ̀ rẹ̀ bàbá rẹ̀ àbẹ́tẹ̀ bẹ́ẹ̀ sì inú wa dùn sí. Ibi tó wà yẹn pírẹsidẹ́ǹtì Talon tó wọ́n jẹ́ bẹ́ẹ̀ sì á filẹ̀ láìpẹ́ yìí torí pé ọwọ́ ti kọ́wọ́. Àwọn tán lẹ́ẹ̀ká sọ fún Nàìjíríà gbogbo mo ti lọ bá nílẹ̀ ẹ̀kọ́ kan gbogbo àwọn tó jágbàlagbà tí wọ́n gbà tí mo kó ní Kútọ́nù wọ́n fún mi láwọn ọwọ́ kan pé kí n lọ rí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kí n lọ kí n ṣe ìsàlàyé ọ̀rọ̀ fún wọn mo dẹ̀ ti lọ bá wọn lé odidi 5 days ni mo fi ráì dé lọ rí tẹ́pẹ́ fún wa sí ti state eléyìí mo bọ́ sí bíi tí èfi lọ káàkiri mo fi àwọn náà sọ fún mi pé àwọn ọba Chief Sunday Igboho jà o àwọn ọ̀lọ́wọ́ mẹ́ o mo ní ẹ̀tí ẹ̀lẹ́ lọ́wọ́ mẹ́ torí pé ẹni tó bá àtàkì Sunday Igboho èmi ní àtàkì ẹni tó bá sì àtàkì mi ń lọ àdìkí àmọ́ nítorí pé èmi ṣe ẹnìkan tí èlé mọ́dún kòkó mọ́ Nàìjíríà lókè sí ìdíkò tí àdúkù sí kòkó Sunday Igboho òdìbẹ́sì so ìrìn Sunday Igboho ọlọ́ba fún ní àlàáfíà bí tó wà ní ó fi pamọ́ síbi kan kì í bára ní ara òsì ní yóò jáde láìpẹ́ yìí yóò jáde láìpẹ́ lágbára Ọlọ́run yóò jáde láìpẹ́ yìí ojú kì í pọ́n sí kọ́má là tó yẹ sì á jáde láìpẹ́ yìí ìrẹsì so èyí táwọn tí ń pariwo ní Àbújá tó ń ṣe l'Àbújá ìmíwò wọn rẹ ó kù ọdún kan àti oṣù mélòó tí Buhari ó lò bẹ́ẹ̀ báyìí tó ti ń lọ so international criminal court of justice tá a lọ ní Jennifer àti gbé Buhari lọ sí court lágbàáyé so ajẹ́jọ́ gbogbo àwọn ìtọ́pá Nàìjíríà so nílẹ̀ Yorùbá gan about 1,000 something àwọn èèyàn tápa so wọ́n ti pààyàn púpọ̀ Nàìjíríà so wọ́n á jẹ́jọ́ gbogbo bó ṣe ṣe gọ́ọ̀mẹ̀ntì wọ́n lálà sí àwọn èèyàn púpọ̀ jù. Bàbá wọn ti ń béèrè àwọn kan ti ń béèrè pé bó o la ṣe máa rí ìwé náà rà. no ká kọ́kọ́ print ẹ̀ náà ni kó tó di pé ẹ̀ máa ríra tá a bá print ẹ̀ jáde tán ẹ̀hẹ́n so tí bàbá Èkìtì táwọn wà ní Nàìjíríà bàbá Èkìtì táwọn wà ní Nàìjíríà so bàbá Èkìtì náà ni ọ̀dọ̀ rẹ̀ wọ́n máa dé sí sódà tí gbogbo ẹ̀ tó bá fẹ́ ní a máa ní through bàbá Èkìtì sódà a máa yá fún gbogbo all over the world lágbára Ọlọ́run kọ́ á jẹ́ ìrọ̀rùn fún wa so a sì ní dààmú ẹ ṣé bàbá fọkànbalẹ̀ gbogbo ọmọ Yorùbá so Yorùbá nation náà la lọ Yorùbá fọkànbalẹ̀ kò sí wàhálà ìrójú mi ṣó ń dẹnu ẹnu pé ìrójú mi tẹ́jú ògbọ́ ẹrú wọn ní Akítóyè mọ́ ní Ìjẹta wọn lé ilé bàbá ò sí ilé wọn lọ balẹ̀ wọn jẹ́ ẹ̀sìn mọ́lẹ̀ tí ìfọ̀mù Yorùbá ẹ̀ wá bẹ́ẹ̀ ẹ̀rọ bẹ́ẹ̀ ní délé ẹ̀rọ lé ọlọ́dọ̀ tẹ̀lú ara ní ó pa gbọ́n dànù lọ́sẹ̀ pẹ̀lú anybody wọn mọ ìbí èsì professor lèmọ́mù lèmi ẹ̀rọ láti bá dọ̀ mi tó bá fojú ara rẹ̀ rí ọ̀pá rẹ̀ rú ìtọ́kẹ̀ pẹ̀lú gidi àwọn professor lè máa ṣègbó sí èmi oníṣègbó torí bó ṣe dúró bó ṣe gbára rẹ̀ bọ́ tó fẹ́ bá àtàkì ilé wa náà ní ayé lọ sí parẹ́ tó bó ṣe jẹ́ náà làwọn òbẹ̀rẹ̀ anybody ọlọ́ọ̀la bẹ̀rù Yorùbá nation ìfọkànbalẹ̀. ẹ ní ohun bí ohun tẹ̀sán ni pé kí gbogbo ọmọ Yorùbá kán fọkàn balẹ̀ pé kò sí ìpadà sẹ́yìn no pé dandan ní Yorùbá gba òmìnira tí ò sí wàhálà tí ò sí no going back ní ìròsí ẹ rojú alúmọ̀sán ni. Bàbá àwọn ọmọ yín tó ń bára wọn jà nǹkan ṣé àkókò tó yẹ ká máa bára wa jà lélẹ̀. àwọn olóòtú ń jà nu wọn. àwọn ẹ̀wọ̀n pọ̀ ẹ má jẹ́ adarúkọ bàbá. àwọn ọmọ tó bá ń jà wọ́n ń jà mo sọ fún yín jọ yín gbà yẹn mo ní wọ́n ń sa àṣàṣì sí wa so that ká mọ̀ gbọ́ra wa yé sẹ́fẹ̀ gbọ́gbà tí àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí lè máa ń ṣe tí ò bá làkà ìmú ní wọ́n gbé kẹ́nìkan máa jà wọ́n bèrè pé ọjà tó wá fẹ́ jà yìí so agbára tí wọ́n ní òfin pa gbogbo àwọn tó ń bá Yorùbá jà wọ́n wá gbàgbára jáde ọlọ́fẹ́ fi pa ọmọ mi Yèyé Dára àbí so yẹn tó wá fẹ́ pa Yèyé Dára ṣé ò ní mọ̀ pé Yèyé Dára pupa ṣé bá pé ọgbọ́n tí àwọn àjẹbá ní Yèyé Dára o chief omi ìbọn yóò jáde fún mi pé ọmọ mi gbé lẹ́yìn ẹ̀yìn dà wọ́n sàmọ̀ mi lọ́nà tí wọ́n tó Yèyé Dára ọmọ mi ní Germany mo arrest kò sí wàhálà tó ṣe láti parí ọ̀rọ̀ rẹ̀ wájú Ọlọ́run kò sẹ́ni tó lè pa ọmọ mi Yèyé Dára so ìjà yẹn máa sẹ́ńtù assassinansa kí ni ó lè dàrú lọ kò sí jà sọ̀rọ̀ tí wàá mú èṣù lọ èṣù sì ti lọ àbí sọ̀rọ̀ èṣù ti lọ àwọn oṣù bíi láì nínú ṣètá ní ìrìnàjò ọlọ́run tí wàá bẹ́ṣù
lágbára Ọlọ́run kọ́ lọ́dún bá kò sí wàhálà fún ilẹ̀ Yorùbá àdẹ̀dẹ̀ bí tá à ń lọ so gbogbo ilẹ̀ Yorùbá máa gbádùn ànídàmú. mo tún fẹ́ kẹ́ ẹ tún bá wa sọ lórí ìwé ilé ẹ̀kan sí so the book of Oòduà property Yorùbá property gbogbo Yorùbá ni so the only Yorùbá the book of Oòduà tó sọ nípa ìtàn níbi tí ilẹ̀ Yorùbá dé torí lẹ́nu ọjọ́ mẹ́ta àbá kan jáde síta pé ìlú táwa yìí Ìlọrin táwa yìí pé kì í ṣe ìlú Yorùbá. bẹ́ẹ̀ náà ni ẹ̀kọ́ wọn ọmọ bàbá tó bí ètò ìsọ̀rọ̀ lé èkó ojú oní o tó dé sí ọ̀rọ̀ Yorùbá lọ́jà fún fa tàbí ilé kí rẹ̀ lọ́wọ́ àwọn ilé wọn pé ilé kí oní lọ́wọ́ àríwájú ọ̀dọ̀ mi náà wọ́n lé bàbá yẹn kó lẹ̀ yìí ni bàbá ṣé Adam tó ṣe wàhálà so bàbá ti ṣe dáadáa kalẹ̀ ọlọ́mọdé ọmọ tí ò dáa so Ìlọrin ilẹ̀ Yorùbá ni èdè wò láǹsọ̀ ń yìí sí tó bó ṣe nínú ẹ̀fọ́ kan balẹ̀ so. ọmọ yín Ọmọlúkà ni kí n máa kí yín bẹ́ẹ̀. Ọmọlúkà yóò dáa fún ọ Ọmọlúkà ó wá bá mi kú tọ́nu ìgbà tá a wà ní kóòtù jẹ Ọmọlúkà ẹ̀mí ìrógùn mo kí Yèyé Dára ní Jámánì mo kí Tẹ́ni Ọmọlógo mo ẹ̀pọ̀ ní Jámánì wọ́n ní kí Àjì Akúnyìn ara mo kí gbogbo yín náà mo sì kún yí Dr. Sábẹ̀ mo kí Ọ̀túnba Ozeeni mo kí gbogbo yín Gbẹ̀dú ọmọ mi gbogbo yín náà mo kí Koiki Media gbogbo yín náà mo kí so àtàwọn gbogbo mídíà Òrìṣàtọ́lá àwọn Àmọ̀tẹ́kùn gbogbo yín náà mo kí gbogbo Òrìṣàtọ́lá ọmọ mi dáadáa ní London gbogbo yín mo kí ẹ ṣé oúnjẹ ọlọ́gbẹ gbogbo mídíà tó wà ní diaspora pátá gbogbo yín mo kí. ọ̀rọ̀ ìyànjú dájú gbogbo ilẹ̀ ọ̀rọ̀ ìyànjú wa ni pé ilẹ̀ Yorùbá ni pé ẹ jẹ́ ká dúró ká dẹ̀ máa ṣe iyèméjì tẹ bá rójú mi sí ẹwọ ọjọ́ orí mi ẹwọ bí mo ṣe ń dán kò sí tó àwọn pé èmi ò sí báyìí ni ẹni tẹ bá ti rójú rẹ tó dúdú yìí ìdálẹ̀ Yorùbá nù ṣe tó jù rẹ bá ti pé ojú rẹ pé ẹyin jùrò funfun kó yìí ló sì funfun. Ọmọlúkà ní àgbáyé adalẹ bàbá wa. Ọmọlúkà ẹ̀mí lógún so ẹni tó jù rẹ bá. ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ onímọ̀ kí yín bàbá wa o. so ọsẹ Ọmọlúkà ẹ̀mí lógún àwọn èèyàn ti kí yín kó rẹpẹtẹ rí báyìí. ojú ọmọlúàbí gbọ́dọ̀ funfun ni eyín ló funfun ara rẹ̀ ọmọ wa dán torí kò dalẹ̀ Yorùbá gbogbo ẹni tó bá ti ń dúdú hàràhàrà tójú rẹ̀ wò hàràhàrà bí olè ó ti dalẹ̀ Yorùbá nù ẹni tó bá ti dalẹ̀ Yorùbá Odùduwà adé ọdẹ mu òjò lé Yorùbá the book of Oòduà ni ó mú àlàáfíà bá wa o ìwé tí ó jẹ́ kí ilẹ̀ Yorùbá ó ní àlàáfíà ní ká tètè gbé jáde sódà kí gbogbo àwọn Saudi Arabia kó rí ìran Yorùbá pé àìsè ẹlẹ́bọ o ní ẹlẹ́sìn ni wa kó sì àwọn Israẹli tó jẹ́ kìrìsìtẹ́nì kó rí ìran Yorùbá pé kìrìsìtẹ́nì wà lẹ́ Yorùbá o àwọn tó sì jẹ́ àwọn ọmọ ìyá wa tán wà ní India tẹ́sí ẹ̀yìn àbáláyé kọ́ mọ̀ pé àwọn Yorùbá náà ní ẹ̀sìn àbáláyé nílẹ̀ Yorùbá tó àwọn èsì àtàndà ìlú Yorùbá to bring all of people together to cooperate with rule and regulation to develop our citizens must not do anything that will bring another war Yorùbá ìjà àìpààyàn àìdàlúrú àìsàyàn nígbà tẹ́ débẹ̀sì ìṣẹ́ bá rẹ̀ wú ẹ̀ ìsìn ẹ̀ bá gbogbo ẹ̀ wà peaceful so Ìlọrin láwa àìjà àìdá ẹ̀ báyìí sọ àìsí ìṣòkò ẹ̀múgbó Yorùbá èèmọ̀ pàyà Yorùbá ìdàlúrú so Yorùbá jẹ́ ìran alálàáfíà it's a source of peace in Yorùbá so Yorùbá culture is a seed that can never die it's a symbol of peace and wisdom so God bless Yorùbá nation.